الحمد لله الذي جعل الجنة مأوى الذين آمنوا به وعملوا الصالحات من ذكر أو أنثى جزاء لأعمالهم إذ لا يستوي أصحاب النار وأصحاب الجنة لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. نسأل الله سبحانه وتعالى أن يجعلنا من الفائزين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فموضوع الخطبة هو أعمال من عمل بها بنى الله له بيتا في الجنة. يقول الله سبحانه وتعالى في محكم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم. مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم. الآية. معاشر المسلمين، إن في الآخرة دارين خالدين، وإن في الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. فهذان داران هما الجنة والنار. وقد جعل الله سبحانه وتعالى لكل منها أعمال وأهلين. قال تعالى: فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. أدوك فún Ọlọ́run الله سبحانه وتعالى ọba tí ó ṣe aljanna, ilé ìdẹ̀ra tó ṣe ní ilé àwọn ẹni tí ó bá nígbàgbọ́ sí láyé níbí. Ẹnìkan ní wọ ilé náà ní ọgbà aljanna àyàfi àwọn tó bá nígbàgbọ́ sí. Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀, ó ti ṣe ládéhùn bẹ́ẹ̀. Kò sí irú dáadáa téèyàn fẹ́ ní láyé tí ó bá ti nígbàgbọ́ nínú Allah subhanahu wa ta'ala kò lè rí aljanna, kò lè rí wọ̀. Ọlọ́run ló ṣàdéhùn bẹ́ẹ̀. Aljanna tá sọ yìí, Ọlọ́run bá Allah ṣe ní ibùdé sí fún gbogbo àwọn tí ó bá nígbàgbọ́ sí tán dẹ̀ tún ṣiṣẹ́ rí. Àwọn tá sọ yìí wọ́n lè jẹ́ ọkùnrin, yálà òǹtọ̀hún lè jẹ́ obìnrin. Nítorí pé a lè fi gbogbo ẹni tí ọ̀rọ̀ rẹ̀ bá já sí aljanna ká fi wé ẹni tí ọ̀rọ̀ rẹ̀ tí ó bá já sí iná. Ọlọ́ni la yastawi ashabun nari wa ashabul janna. Ọlọ́ni ẹ lè fi wéra wọn o, àwọn tí ó jẹ́ èrò ilé iná àtàwọn tí ó jẹ́ èrò aljanna. Ọlọ́ni ashabul jannati humul faizun. Ọlọ́ni àwọn tí ọ̀rọ̀ wọn bá já sí aljanna àwọn náà jèrè o. Kò sí èrè tó ga jù tẹ́yẹ̀ lè jẹ́ wájú Ọlọ́run
tó tó kéèyàn orí àlìjánná ọlọ́run ọba Allah wọ̀. Gbogbo nǹkan mi ti tún jẹ́ oore téèyàn ó rí bẹ́ẹ̀ yóò bá ti rí àlìjánná èèyàn ò lè ríru oore yìí níjọ́ gbìndé alkiyama. À ń bẹ ọlọ́run ọba Allah ọba dẹ́dá wa kó fi wá sínú àwọn tí ó jèrè, kó fi wá sínú àwọn tí ó wọ àlìjánná ní ìbẹ̀rẹ̀ ọlá agbára ọlọ́run ọlá orúkọ ẹ̀. A jẹ́rìí pé kò sí ọba tí ìjọsìn tọ́ sí lódodo àyàfi Allah subhanahu wa ta'ala. Bákan náà a jẹ́rìí wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹrú sìn ọlọ́run ni wọ́n jẹ́, òjíṣẹ́ ọlọ́run ọba ni Ànábì ń ṣe. Abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kó bá sàlékún kẹ́ tí ó pọ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Kọ́lọ́n bá kí àwọn ará ilé wọn, kọ́lọ́n sá kí àwọn sàhábà, kọ́lọ́n sá kẹ́ ẹnì kọ̀ọ̀kan wa náà pọ̀ mọ́ àwọn tí yóò kẹ́ wọn pẹ̀lú àwọn tí ọlọ́run ó kẹ́ pọ̀ mọ́ wọn, kọ́lọ́run ó kẹ́ ẹnì kọ̀ọ̀kan wa pọ̀ mọ́ àwọn tí ọlọ́run ó kẹ́ pọ̀ mọ́ wọn ọlá agbára ọlọ́run ọlá orúkọ ẹ̀. Amma ba'du فموضوع الخطبة هو أعمال من عمل بها دخل الجنة. نسأل الله سبحانه وتعالى أن ييسر لنا هذه الأعمال. àwọn iṣẹ́ olóore tí èèyàn bá ti ṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti garanti ó ń tọ̀hún pé èrò aljanna ló ń tọ̀hún ó jẹ. eléyìí ni ó máa jẹ́ àkọlé ọ̀rọ̀ wa. àwọn iṣẹ́ olóore wo lèèyàn lè ṣe téèyàn fi dé èrò aljanna. àwọn iṣẹ́ yìí ni a fẹ́ kà fúnra ara wa. À ń bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala kó ṣe wá ní ọmọ aljanna, kó fi wá sínú àwọn tí ó gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu. ẹni tí ó bá ti gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu kò lè sínú àwọn ọmọ ilé aljanna. kọ́lọ̀ má fi wá sínú àwọn tí ó máa tako ọlọ́run ọba Allah, kó má fi wá sínú àwọn tí ó máa tako ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. kọ́lọ̀ kí ó fi ẹsẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa múlẹ̀ lórí ẹ̀sìn rẹ̀ jù báyìí lọ. ọlọ́run sọ nínú al-Qur'an al-Karim nínú suratu Muhammad aya 15 ọlọ́run ọba Allah ó ní mathalu l-jannati allati wu'ida al-muttaqun. ọlọ́run ní sẹ́ rí alìjánná tá a ṣe àdéhùn rẹ̀ fún àwọn olùpáyà mi. ẹ̀rí olùpáyà ọlọ́run ní ó ra alìjánná wọ̀ inna lil-muttaqina mafaza. ọlọ́run láwọn tí ó jèrè àwọn tó bá páyà ọlọ́run. ló fi jẹ́ pé ntẹ́mi àti yín tá gbọ́dọ̀ máa gbìyànjú ká máa sáré ẹ̀ òun náà ní ìpáyà ọlọ́run. kò sẹ́ni tó lápọ́nlé wájú ọlọ́run yálà òun tọ̀hún jẹ́ ọmọ Lárúbáwá ni ọba àjọmọ Yorùbá ni gbogbo ẹni ó bá lè wù kó bí ọ bọ́ọ̀ bá ti nípa ayẹ ọlọ́run ò sí nínú àwọn tí ọlọ́run ọba Allah tó sàpọ́nlé. ọlọ́run ní inna akramakum inda Allahi atqakum. ọlọ́run ní ẹni tí mo pọ́nlé jù nínú yín òun náà lẹ́ni tó páyà mí o. kódà àwọn èéfi kéwú mà bẹ́ẹ̀ bá kéwú tí ó lò ó orí ibú ń tọ̀hún gan ni ó pọ̀ ju ẹni tí ò kéwú tí ó lò lọ. ìyá ẹni tí ò kéwú ìyá tí ó lè jẹ́ ọ̀kan ẹ̀rẹ́ ni ó ké tí ó lò ó irú onítọ̀hún ìyá rẹ̀ burú púpọ̀ jàmá. bẹ́ẹ̀ náà ni wá sí téèyàn bá gbọ́ tọ́ ọ bá ti lò ó ìbálẹ́jọ́ aburú ni ó máa jẹ́ fún ọ. ló fi jẹ́ pé al-Qur'an al-Karim bá ti rí yẹn yóò máa jẹ́ hujjatun lana aw hujjatun alayna na'udhu billahi min dhalik. al-Qur'an ni ó máa jẹ́rìí gbé yẹn níjọ́ gbéǹde al-qiyama yóò sì máa jẹ́ ìjẹ́rìí tako àwọn ẹlòmíì níjọ́ gbéǹde al-qiyama. kọ́lọ́ máa fi èmi àti sínú àwọn tí al-Qur'an tí ó máa jẹ́rìí tako. nípa abá ibi àti lọ́mbẹ̀ òun ni pé gbogbo ọmọ ẹni tó lè wù kí wo máa ṣe gbogbo orú ẹni tó lè wù kó jẹ́ tọ́ ọba ti nípa ayé ọlọ́run ó sínú àwọn tí ó rí àlìjẹ́nà ọlọ́run ọba lọ́wọ́. àlìjẹ́nà tá a sọ yìí wọ́n ní olùpáyé ọlọ́run ọba ni ó wọ ọbẹ̀. níta ń pè nípa ayé ọlọ́run òun náà ní kó máa tẹ̀lé gbogbo àwọn tọ́lọ̀ ní ó máa ṣe bọ́ ọba ti lágbára ma. ntọ́lọ̀ ní ó jìnnà sí àbá Nábì sọ fún ọ pé ọmọ ṣe kó o kú ń bẹ̀ yányán ni o. eléyìí náà ń pè nípa ayé ọlọ́run ọba Allah kó o máa sọ́ra bó o lọ ṣe ní rí bínú ọlọ́run. níta ń pè nípa ayé ọlọ́run nìyẹn o. ọlọ́run pọ́ láṣẹ pé ó ṣe nǹkan Ànábì ni ó máa ṣe nǹkan tó o bá ń ṣe ìwọ ni olùpáyé ọlọ́run. òdìkejì rẹ̀ ó náà ní anything tá bá ní ó máa ṣe tó o bá ti jìnnà sí ó wà nínú àwọn olùpáyé ọlọ́run. bó o bá sì ti páyé ọlọ́run ọba àlìjánná lọ̀rọ̀ rí ó já sí. kọ́lọ́run ó ṣe ẹnì kọ̀ọ̀kan wa náà ní ọmọ àlìjánná. ọlọ́run wa ní mathalul jannati allati wu'ida al-muttaqun. ṣe rí àlìjánná tá a ṣe ládéhùn fún gbogbo àwọn tó bá páyà wa yìí ọlọ́run fẹ́ ròyìn àlìjánná fún wa. ọlọ́run fẹ́ ròyìn bó àlìjánná ṣe rí fún wa. ọ̀rọ̀ àlìjánná yìí náà nǹkan kankan ní tó yẹ ká tún gbìyànjú náà ká tún gbé ọ̀rọ̀ wa lórí ẹ̀ lódidi. àwọn iṣẹ́ tá a fi wọ ọbẹ̀ lélẹ̀ nínú ẹ̀ ní o iṣẹ́ tá a máa fi ń wọ àlìjánná iṣẹ́ tó pọ̀ ní o àmọ́ díẹ̀ la kàn fẹ́ ṣàlàyé fún wa. iṣẹ́ tí ó mọ àlìjánná ní ṣókí òun náà ní gbogbo ntọ́lọ́wọ́n ọba bá ti ní ọmọ ṣe tó ọba ti ń ṣe òun kọ lẹ́tà sí àlìjánná ọlọ́run yẹn. gbogbo ntọ́lọ́wọ́n bá ti ní ọ jìnnà sí tó ọba ti jìnnà sí irú rẹ̀ yẹn ń kọ lẹ́tà sí kíní àlìjánná ọlọ́run. sórí tó bá ń tẹ̀ láṣẹ ọlọ́run tí ntọ́lọ́wọ́n ọba Allah ní ọmọ ṣe tó ọba ń ṣe ó dìsáàfù fún àlìjánná ọlọ́run o
nítorí pé ojú méjì la máa fi rí nínú ẹ̀sìn. Gbogbo ntọ́lọ̀ ni ọmọ sí ọmọ sí, ntọ́lọ̀ ni ọjìnà sí ọjìnà sí. Ọ̀gọ̀rọ̀ mùsùlùmí lónìí àṣẹ tọ́lọ̀ ń pa pé ó máa ṣe òun náà ni ó máa ṣe, ntọ́lọ̀ ni ó jìnà sí kò ní ṣe. Lẹ́ẹ̀fì rí mùsùlùmí mi yóò máa mutí, mùsùlùmí mi yóò máa jalè, mùsùlùmí mi yóò máa ṣe zina, mùsùlùmí mi yóò máa gbowó èlé, mùsùlùmí mi yóò máa mutí, mùsùlùmí mi yóò máa parọ́, mùsùlùmí mi yóò máa pẹ̀gàn. Gbogbo orú àwọn àwà báyìí ó lè mú yàn jìyà Ọlọ́run ọba Allah. Lóòótọ́ lè wà nínú àwọn tó ń gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu, ọ̀ ń kírun o, ọ̀ ń gbààwẹ̀ o, ọ̀ ń yọ zaka o, ọ̀ ń ṣiṣẹ́ olóore o, àmọ́ àwọn iṣẹ́ wọn yìí náà tọ́lọ̀ ni ọ jìnà sí. Bọ́ọ̀ bá gbìyànjú láti jìnà sí, ó lè wà àlìjánnà ń bẹ̀rẹ̀. Bọ́ọ̀ bá ti wà àlìjánnà ó kọ́kọ́ tọ́yọ̀ Ọlọ́run wò ná. Kọ́lọ́run ọba Allah má fi èmi àti yín sínú àwọn tí ó kọ́kọ́ wọ náà kó tó wà àlìjánnà. Torí àlìjánnà Ọlọ́run ọba Allah ìpín àwọn èèyàn méjì ni ó wọ bẹ̀. Àwọn kan wà obi astaghfirullah, àlìjánnà Ọlọ́run ọba Allah èèyàn kan ìrìn èèyàn ni ó wọ bẹ̀. A sì rẹ̀ lé pín sí méjì náà. Ìpín àwọn tí ó wọ àlìjánnà níbẹ̀rẹ̀, ìpín àwọn méjì ni ó ṣe kíni ni ó wọ àlìjánnà. Àwọn tí ó wọ àlìjánnà níbẹ̀rẹ̀, ẹni bá sì wọ àlìjánnà níbẹ̀rẹ̀ kò ní jáde mọ́. Ìpín àwọn ẹlẹ́ẹ̀kejì làwọn tí ó kọ́kọ́ lọ tọ́nà Ọlọ́run wò, tán bá wọ náà tán Ọlọ́run ọba Allah yóò fi iná yẹn pa ẹ̀ṣẹ̀ wọn rẹ́. Torí èèyàn ò ní gbé ẹ̀ṣẹ̀ wọ àlìjánnà, ẹnìkan ò ní wọ àlìjánnà kó lẹ́ṣẹ̀ lọ́rùn. Ìmá kọ́lọ́run ọba Allah kó ti ṣàforíjì fúnru ẹni yẹn, àbí kọ́lọ́run kọ́kọ́ fi ìyà jẹ ẹ́ ná. Oye ìyàtọ̀ Ọlọ́run fi jẹ́ yẹn yóò wá pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀, yóò parẹ́, wọ́n sì wá fi wọ àlìjánnà Ọlọ́run. Ìran èèyàn méjì tí ó wọ àlìjánnà nìyẹn. Àmọ́ ìran alákọ̀ọ́kọ́ òun lèmi bẹ lọ́wọ́n ọba Allah, mo sì bẹ lọ́wọ́n ọba rẹ̀ fún wọn náà. Pẹ̀lú májẹ̀mú pé ìwọ náà ó ṣiṣẹ́ tọ́ ni o, èyí fi ẹnu lásán ra àlìjánnà Ọlọ́run ọba. So nípa báyìí bẹ́ẹ̀ náà ní iná Ọlọ́run, àwọn tí ó wọ bẹ̀ náà ìran èèyàn méjì náà ni. Àwọn tí ó yẹ pé tán bá ti wọ náà báyìí wọn ò ní jáde mọ́ láéláé, àtàwọn kan tán bá ti wọ bẹ̀ wọn padà jáde. Àwọn òun ní tán bá ti wọ náà wọn ò ní jáde mọ́. Àwọn làwọn tó bá yẹ pé ń gbà wọn wà láyé wọn ò sin Allah subhanahu wa ta'ala, wọn ò mọ Ọlọ́run ọba Allah lọ́bọ̀ ọ̀kan ṣoṣo tá a máa ń jọ́sìn fún, wọn ò dẹ̀ gbà Nábì gbọ́ sallallahu alayhi wa sallam, wọn ò dẹ̀ ṣe dínul Islam. Ọlọ́run ọba jí ó yé wa ìpérú ẹni àwọn báyìí wọn wọ inú Ọlọ́run ọba Allah khalidina fiha, wọn máa bẹ́ẹ̀ lọ gbére ni o, kò sí ẹnì kankan tí ó gbà wọn lẹ̀ wájú Ọlọ́run ọba. Ìran àwọn ẹlẹ́ẹ̀kejì tí ó wọ náà òun náà làwọn tó jẹ́ mùsùlùmí òdodo, mùsùlùmí lóòótọ́ àmọ́ ń ṣẹ lọ́hùn, ń mutí ń jalè, ń ṣe zina, ń pẹ̀gàn, ń ṣòfófó, oye ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn, gbogbo àwọn àwa tí ó dáa yìí, oye onítọ̀hún ń ṣe àwọn kàbáyìrí ẹ̀ṣẹ̀ ẹnìyẹn ń ṣe. Bọ́lọ́run ọba Allah bí ò bá forí jìn irú ẹni yóò kọ́kọ́ wọ náà kó tó wà àlìjánnà. So nípa báyìí Ọlọ́run ọba Allah wá ń sàlàyé pé ṣe rí àlìjánnà tá à ń pèsè rẹ̀ kalẹ̀, tá a fẹ́ sàlàyé àwọn iṣẹ́ téèyàn ó ṣe tí ó fi rí bẹ́ẹ̀ wọ̀ yìí, tọ́lọ́run ọba Allah fi kọ́lé fún yàn níbẹ̀ yìí. Oye nítorí pé kọ́lọ́run kọ́lé fún yàn nínú ọgbà àlìjánnà special oore ni o. Kọ́lọ́run kọ́lé fún yàn nínú ọgbà àlìjánnà special gíla pé special oore ni. Àwọn àfáàní tó fi special oore náà ni pé ṣé ẹ mọ̀ pé mọ́sálásí nínú àwọn ilé tá a máa ń kọ́ sórí ilẹ̀ náà ló wà, àbí bẹ́ẹ̀ kọ́? Àmọ́ mọ́sálásí special ju gbogbo àwọn ilé tó kù tá a bá ń kọ́ lọ. Àpọ́nlé wà lára kéèyàn kọ́ mọ́sálásí ju kọ́ kọ́lé lọ, fẹ́ni tó bá gbẹ́sìn yé ni o. Ìfún bọ́ọ̀ bá gbẹ́sìn yé gan ọ̀ lè kọ́lé ara rẹ kọ́ lọ fẹ́ gba aládá wájú Ọlọ́run, kí lọ́lọ́run fẹ́ fún ọ ládá fún? Àmọ́ mọ́sálásí ilé Ọlọ́run tó bá kọ́, Ọlọ́run ọba Allah ó ṣàlàyé pé fi buyutin adhina Allahu an turfa wa yudhkara fiha ismuhu. Ọlọ́run láwọn alé tá a gbé kalẹ̀ pé ẹ máa rántí àwọn Ọlọ́run ọba ń bẹ, òun náà ní mọ́sálásí. Ó yẹ tó yẹ páwọn èèyàn wọn máa jọ́sìn fọ́lọ́run bẹ. Wọ́n ní bẹ́ẹ̀ náà ni ẹni tọ́lọ́run ọba Allah bá kọ́lé fún ọgbà àlìjánnà, irú ilé tọ́lọ́run kọ́ fún ọ yìí yóò wà níbi ipò mọ́sálásí táwọn èèyàn ó máa wò tí wọ́n máa bàbàrà. Ṣé àmọ́ nísìnyí tá a bá fẹ́ wọ mọ́sálásí gbogbo oníkálukú wa náà mà ẹni ó bá lẹ́kọ̀ọ́ ni o, yóò gbà pé kìí ṣe gbogbo nǹkan lèèyàn máa ń ṣe mọ́sálásí. Oye ilé Ọlọ́run mo fẹ́ wọ̀ yìí o, ilé ìjọsìn ni. Wọ́n ní bọ́lọ́run bá kọ́lé fún yàn náà nu ọgbà àlìjánnà náà, ilé tọ́lọ́run kọ́ yẹn àwọn míì náà máa gbénu lé mi o, àmọ́ ilé tọ́lọ́run kọ́ fún ọ yẹn yóò special yóò sì lọ́lá bí ìgbà tí mọ́sálásí lọ́lá lórílẹ̀ ni. Ọlọ́run bá lọ́wọ́ ń ṣàlàyé oye àlìjánnà yìí pé inú àwọn àròyìn àlìjánnà òun náà ni pé àlìjánnà yẹn o fiya anharun min ma'in ghayri asinin, àwọn oníranran omi ló wà ń bẹ̀, oníranran omi ní bẹ́ẹ̀ nu ọgbà àlìjánnà. Kọ́lọ́run bá Allah fi wá sínú àwọn tí ó tọ omi yìí tí ó tọ wò tí ó sì mú ń bẹ̀. Wọ́n ní omi alákọ̀ọ́kọ́ ìran rẹ̀ ni pé ma ghayru asinin, omi tí è ṣe omi tóòrùn rẹ̀ ti bàjẹ́, òórùn rẹ̀ dá, tó o bá ń gbọ́ báyìí òórùn pinlẹ̀ níbẹ̀ pẹ̀lú ẹ̀, kìí ṣomi tí ó máa rùn.
àwọn omi ayé yìí nísìnyí jama kò sí bó ṣe lè wù kó clean tó tó bá dé mọ́bì kan tó pọ́n kalẹ̀ bóyá ó ti lóṣù kan ní àbólọ́jọ́ bíi mélòó ni ó rí pé yóò change kíni yóò change òórùn wọ́n ní omi jọ́ gbé dàlkìyà omi àlìjánná ò ní ṣe kíni kò ní rí bẹ́ẹ̀ o wọ́n ní bákan náà nínú túmọ̀ ghairi asin ó náà ní pé omi tó yẹ pé kíni ọwọ́ ẹnìkankan ò tí ì kàn nítorí pé gbogbo ròyìn tí ń bẹ́nu ọgbà àlìjánná láyé ma la aynu ra'at wala udhnu sami'at wọ́n ní kò sí ojú kan tó ríru ẹ̀rí tábà ń dákọ pé èyí ó jẹ gbádùn kan ní ọgbà àlìjánná àbó èso kan lè yín ó jẹ àbí wọn kọ́lé fún yàn ó yàtọ̀ sí bí wọ́n ṣe ń ṣe tayé o ilé inú ọgbà àlìjánná ó tayọ ilé tó yẹ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ní wọ́n ń to blọ́ọ̀kù pọ̀ tó wọ́n máa fi omi po símẹ́ǹtì rárá o yìí tó wọ́n fi ṣe blọ́ọ̀kù rẹ̀ wọ́n ní àwọn gold àti silver àtàwọn fàdákà ní jàmá mùsùlùmí oye so bí wọ́n ti kọ́ yàtọ̀ sí bí wọ́n ṣe ń kọ́lé ayé oye àǹfààní rẹ̀ ju tí kíni lọ àǹfààní ti ayé lọ kò láfiwé gbogbo ń tán máa ń sọ nípa àlìjánná la aynu ra'at ojú kan òríru ẹ̀rí wala udhnu sami'at etí ò gbọ́rú ẹ̀rí gbogbo ń tán máa ń sọ tàlìjánná ojú ti oore ti ń bẹ ní ayé lọ wọ́n ní àwọn omi yìí wa anharun àwọn omi káwà min labanin lam yataghayyar ta'amu omi wàrà ni ọlọ́run ọba Allah àdámú omi yẹn wàrà ló fi ṣe oye kí náà ń pè wàrà òun náà ni milk tó yẹ pé pure ìpínlẹ̀ tí ẹni kìí ṣe mílìkì tayé yìí sọ ma pé mílìkì ti eléyìí tán fà lára màálù ní sílápẹ̀júwe wọ́n ṣẹ̀ṣẹ̀ fún nígbà àyà rẹ̀ ni rárá ìpínlẹ̀ ni lam yataghayyar ta'amu òun ò ní change color kò ní change ìtọ́wò ò ní change oye mílìkì tayé yìí nísìnyí tó bá ti sí ilẹ̀ láàrin ìṣẹ́jú mélòó kí ni ó máa ṣe yóò tẹ́lẹ̀nu ni o yóò bàjẹ́ ni o wọ́n ní mílìkì oye tó jẹ́ omi mílìkì tí ò ní yí padà nítọ́wò òun náà ni yóò máa bẹ fún àwọn ọmọ ilé àlìjánná wa anharu min khamrin ladhatin lisharibin omi kan náà wà omi ọtí ni ó yàtọ̀ sọ́tí ayé tí máa ń dala aka èèyàn rú oye tí ó máa mú ọhùwà kíwà yẹn rárá kìí ṣe irú ọtí tí máa ń pa ni ọtí àǹfààní ni ló fi jẹ́ pé Ànábì sallallahu alaihi wasallam jẹ́ ìwà pé ọgbà ẹni ó bá ti mọ ọtí ayé ò ní mú ọtí yẹn jọ gbẹ̀dẹ̀ alkiyama wọ́n ní nínú ọgbà àlìjánná yìí wa anharu min asali musaffa omi kan náà tún wà ìrun orin mélòó láti kàyé nìsín ó ti di bí omi bíi mélòó 3 sí 4 jama omi alákọ̀ọ́kọ́ òun náà ni pé ma in ghayru asin omi tí ó change rárá wa anharu min labanin lam yataghayyar ta'amu atomi wàrà wa anharu min khamrin ladhatin lisharibin atomi kíni omi ọtí wa anharu min asali musaffa omi oyin lọ́lọ́run ọba Allah fi ṣèpínlẹ̀ rẹ̀ kìí ṣe oyin tó nídọ̀tí oye musaffa oyin tó yẹ pé tó bá rí báyìí pure ní látòkèdè lẹ̀ àwọn oyin tayé yìí ní síta ń pè ń pure kó tó di pure wọ́n ṣẹ̀ṣẹ̀ sẹ́ gbogbo àwọn ìdọ̀tí rẹ̀ wọ́n ṣe kíní wọ́n yọ kú ńbẹ̀ wọ́n ní omi tíjọ́ gbé dàlkìyàmà oyin tàlìjẹ́nà kò ní rí bẹ́ẹ̀ walahum fiha min kulli thamarat wọ́n ní bákan náà gbogbo àwọn ọmọ ilé àlìjẹ́nà wọ́n ó máa jẹ gbogbo èso tó bá wù wọ́n ní o ẹ̀rí báyìí wa maghfiratun min rabbihim àforíjì látọ̀dọ̀ ọlọ́run ọba Allah yóò dẹ̀ máa jẹ́ títí wọn kọ́lọ́run ọba Allah kó fi èmi àti sínú àwọn ọmọ ilé àlìjánná wọ́n tẹ́ bá wà ní ọgbà àlìjánná walakum fiha ma tashtahi anfusukum anything tó bá ń fẹ́ lọ́mọ rí tó bá jókòó ní sọ́ba pé èso kan ló wù ọ jẹ ó nídìí kó ṣẹ̀ṣẹ̀ dìde ká ibi tó wà náà ní èso òun ti ṣe kíní ni ó ti wà ní àwòránwótó rẹ̀ ma'ashiral muslimin gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ jẹ́ ká lọ mọ̀ pé inna fil jannati darain inna fil akhirati darain ilé méjì ló wà nù tá a bá ti jáde kúrò láyé ń bí khalidain àwọn ilé tá a sọ yìí wọn ò ní tán o wọn ò ní parẹ́ o ẹni ó bá ti wọ bẹ́ẹ̀ yóò máa bẹ́ńbẹ́ lọ gbére ni ẹ̀rí wọ́n ní ọlọ́wọ́ bá Allah sọ fún anal Qur'an Karim pé wa inna fil akhirati la hiya hayawan sọrí ìsẹ̀mí tá a lò tá a bá ti jáde láyé tán òun ò ní gbèdéke kọ́lọ́wọ́ bá Allah tó dá wa nígbà tá a wà nù ya wa ó láwọn àsìkò tá a lò nù ya wa ó kéré sígbà tá a ń lò láyé abẹ́ẹ̀kọ́ wọ́n ní bẹ́ẹ̀ náà ní tá a bá jáde láyé tán a wà lọ lo ìsẹ̀mí kan náà nínú sàárè oye lẹ́yìn wá gbà yẹn àwọn tí ó wá jẹ́ ọmọ àlìjánná ó ṣe gíní wọ́n jẹ́ ọmọ àlìjánná àwọn tí ó jẹ́ ọmọ aná wọ́n ṣe gíní wọ́n jẹ́ ọmọ aná ọlọ́run ọba Allah yóò wá pàǹtí ń jẹ́ kú ikú òní sími ẹnìkan kan òní kú má ibi téèyàn bá ti wà yóò máa bẹ́ńbẹ̀ lọ gbére ni tó bá jẹ́ ọmọ àlìjánná ni ó máa gbádùn lọ gbére ni o tó bá jẹ́ ọmọ ilé iná ni ó máa jẹ ìyà lọ tí bọ́dì rẹ bá jóná oye tó bá jẹ tán tí ìyà bá jẹ ọlọ́run ó tún ní ká tó dá bọ́dì yẹn padà fún sí ọ lára bọ́ọ̀tì máa wá jìyà lọ nìyẹn
àfi kó gbìyànjú kó táyé yanjú ẹ̀ jàmá káwọn kan máa tàn ká sọ pé ọ̀tọ̀ ayé wa irọ́ ni o lè táyé wa o kò sẹ́nìkan tí ó lò sẹ̀mí ayé méjì eléyìí tá ń lò yìí náà ni oye àlò àwọn afáàjì oyé wa pé Ọlọ́run bá subhanahu wa ta'ala ó dá ilé méjì imma ila aljanna wa imma ila an-nar inú kéèyàn wà aljanna àbí kéèyàn wọná wa qad ja'ala Allahu li kulli minhuma a'malan wa ahlin àwọn ilé tàwa dárúkọ méjèèjì Ọlọ́run bá Allah ti dá àwọn nǹkan tó yẹ pé gbogbo oníkálukú wa náà ti ẹni ìjọ Ọlọ́run ti dá ẹni kọ̀ọ̀kan wa ló sọ pé lágbájá ọmọ ilé iná lọ́ọ̀yà o ayé rẹ̀ tó bá wá báyìí wallahi kò ní rí wa rehu ọmọ ilé iná ni ó jẹ kódà ó ti lè máa bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ tó bá kú kó jáde láyé báyìí yóò sì máa hu ọmọ ilé iná lànàbí sallallahu alayhi wa sallam bí ń sàlàyé fún wa pé wa inna ahadakum la ya'mal bi 'amali ahli janna hatta ma yakunu baynahu wa baynaha illa dhira' fayasbiqu alayhi al-kitab faya'mal bi 'amali ahli janna fayadkhuluha faya'mal bi 'amali ahli an-nar fayadkhuluha Ànábì lẹ́lòmíì nínú yín yóò ti máa hùwà rẹ̀ yóò máa kínu yóò máa gbàwẹ̀ yóò máa ṣiṣẹ́ olóore àwọn èèyàn ó rí pé olùpáyọ̀ Ọlọ́run ni yóò wá kù díẹ̀ kó jáde láyé yóò kàn change bìrí ni ó rí wọ́n ti pè mí kò sí Islam mọ́ oye kò sì ní pẹ́ tí ó fi jáde láyé yóò wá kú lórí ẹ̀sìn mi yàtọ̀ sí Islam yóò wá wọná torí náà àkọọ́lẹ̀ tẹ́lẹ̀ náà ọmọlé kíni ọmọlé náà ni wa inna ahadakum ẹlòmíì sí wà nù yín la ya'mal bi 'amali ahli an-nar ìwà abú ni ó máa hù iṣẹ́ ilé náà ni ó máa ṣe hatta ma yakunu baynahu wa baynaha illa dhira' tó bá fẹ́ jáde láyé àkọọ́lẹ̀ tó ti wà wájú ẹ̀ fayasbiqu alayhi al-kitab àkọọ́lẹ̀ wà gba wájú ẹ̀ faya'mal bi 'amali ahli janna ẹ̀ kàn rí pé ń hùwà rẹ̀ ni ẹni táyì rí mọ́sálásí tẹ́lẹ̀ àti bẹ̀rẹ̀ sí ní rí mọ́sálásí ní ti ń hùwà rẹ̀ yóò wá kú lórí ẹ̀ yóò sì di kíni yóò di èrò àlìjánnà Ọlọ́run ọba ló fi jẹ́ pé al-'amalu bi khawatimiha èyí tẹ́mi àti ẹ̀ máa bẹ lọ́run rẹ̀ ni àtibọ̀tán èyí tí fi ń dájú ni ẹ̀ jàmá àtibọ̀tán kọ́lọ́mọ́jì á dàgbà yàyàkúyà ẹlòmíín bẹ ní sí kó wà abúlé àti gbowó à ń kékeré oye ó kù díẹ̀ kó jáde láyé báyìí yóò kàn yí padà ní kọ́lọ́mọ́jì àmà burú bẹ́ẹ̀ jàmá ló fi jẹ́ pé náà àdúrà tá Nabi sallallahu alaihi wasallam ní ká máa ṣe òun náà ní pé Rabbi inni a'udhu bika minal kasal wa su'il kibar ìpè rẹ̀ Ọlọ́run ọba mo bẹ̀ ẹ́ má jẹ́ ń yàwọ́ o má jẹ́ ń yàyàkúyà o má jẹ́ ń dàgbà yàwọ́ káwọ́ o bákan náà má ṣe mí lólóró jù ibadallah ṣẹ́wárí Allah subhanahu wa ta'ala sọ fún Al-Qur'an al-Karim pé faman zuhziha 'anil nari wa udkhila al-janna faqad faz wa mal hayatud dunya illa mata'ul ghurur Ọlọ́run ní gbogbo ẹni tọ́lọ́run ọba bá ti ní kí ọ̀rọ̀ rẹ̀ ó já sí àlìjánná oye gbogbo ẹni tọ́lọ́run ọba Allah bá ti sọ pé iná o oye kò ní wọbẹ̀ ààyè tó kù téèyàn wọ̀ òun náà ní kíni àlìjánná sórí ẹni tí ò bá ti ní wọ náà níbo ní wọ̀ àlìjánná ni ó wọ̀ ẹni tí ò bá ti ní wọ àlìjánná níbo ní wọ̀ ilé náà ni ọ̀kan nu méjèèjì náà ni ọ̀ ní wọ méjèèjì papọ̀ oye abi Allah subhanahu wa ta'ala kó fi ẹnì kọ̀ọ̀kan wa sínú àwọn ọmọlé alìjanna Allahumma urzuqna alìjanna Allahumma ja'alna min ahli alìjanna Allahumma urzuqna al'amal as-salih kama tuhibbu wa tarda ya arhamar rahimin aqulu hadha wa astaghfirullaha li wa lakum wa lisa'iril muslimina min kulli dhanb fastaghfiruhu innahu huwal ghafurur rahim. اللهم صل على محمد. الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه اجمعين عباد الله من الاعمال التي من عمل بها بنى الله له بيتا في الجنة الأول الأعمال الخيرية غير الفريضة والدليل على ذلك حديث رسول الله صلى الله عليه وسلم من حيث يقول إن في الجنة غرفا يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها أعدها الله لمن أطاب الكلام وأفشى السلام وأطعم الطعام وصلى بالليل والناس نيام أدوك فون الله وبا الله أترى عليكم كياتي غفون النبي صلى الله عليه وسلم إنا وان شيء olóore tá sọ pé gbogbo ẹni tí man ṣe kolo mo sa ṣe rọrùn fún mi àti láti man ṣe Ọlọ́run ọba Allah yóò kọ́lé fún ni nto nínú ọgbà aljanna alákọ̀ọ́kọ́ àwọn ṣe olóore yàtọ̀ sí iṣẹ́ ọ̀ranyàn ló lágbára jù oye àwọn ṣe náfìlà là ń sọ yìí o àwọn ṣe t'Ọlọ́run ọba Allah tí ó làbọ̀ wá lọ́rùn inú ẹ̀ hadith anabi wa gbé wa anabi kọ́kọ́ wọn sàlàyé báyìí fún pé inna fil jannati ghurafa
Ànábì láwọn inú ilé kan yàrá kan bẹ nínú ọgbà àlìjánà yura dhahiruha min batiniha ẹni tó bá wà nínú ilé yóò máa rí àwọn tó wà níta wa batinuha min dhahiriha ẹni tó bá wà níta yóò máa rí kíni yóò máa rí àwọn tó wà nínú ilé bí ìgbà téèyàn bá kọ́lé glass ẹ̀rí ó yá yàtọ̀ sírú àwọn ilé glass tó yẹ pé èèyàn gbọ́dọ̀ lẹ̀kùn mọ́ o èyí tó ń kọ́ láyé nìsín tàlìjánà ò rí bẹ́ẹ̀ èyí tí wọ́n fi kọ́ yàtọ̀ sí eléyìí tó máa fi ń kọ́ ilé nínú kíni ní ayé tá a wà yìí wọ́n ní a'addaha Allah wọ́n ní ilé yìí àwọn olólọ́wọ́ bá Allah pèsè rẹ̀ kalẹ̀ fún liman ataba al-kalam ẹni tó yẹ pé kó tó sọ̀rọ̀ jáde báyìí yóò wò pé ọ̀rọ̀ dáadáa mo fẹ́ sọ o ẹ̀rí Islam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ mùsùlùmí ẹ̀sẹ̀ tí ó kàn máa jábọ́ ẹni à ìgbẹ́ gbogbo tó bá wù mí mo lè sọ subhanallah oye o ma yi pé al-Qur'an ṣàlàyé pé ma yalfidhu min qawlin illa ladayhi raqibun atid kò sí ń tọ́sọ àwọn tán kọ́ tí ń kọ́ lẹ̀ ìwọ́rò pọ̀fẹ́ lóhun ní ẹlòmígbà mo lè sọ tó bá wù yá ọ̀ ń bọ̀ wá bọ́ lọ́wọ́ bá Allah ọ̀rọ̀ jọ lórí àwọn ọ̀rọ̀ rẹ kọ̀ọ̀kan tó sọ Ọlọ́hun bá subhanahu wa ta'ala jí wá pé inna as-sam'a wal basara wal fu'ad kullu ulaika kana anhu mas'ula Ọlọ́run ní sẹ́ rí ojú wa tá a fi ń rí náà àtẹ́tí wa tá a fi ń gbọ́rọ̀ àtọkàn wa tá a fi ń ronú àròjọ lórí ẹ̀ bó la ṣe lò wọ́n gbogbo ń tó fojú rẹ wò ojú rẹ ti scan ẹ̀ gbogbo ń tó ti fetí rẹ gbọ́ etí rẹ ti scan ẹ̀ gbogbo ń tó fọkàn rẹ ṣe oye gbogbo ẹ̀ ó ti wà scan tó bá wá dijọ́ gbé ní alkiyama wọ́n wá play rẹ̀ fún ọ lọ́lọ́n fi sọ́lá ìkan náà Al-Qur'an kẹ́ni pé wa kullu insanin alzamnahu ta'irahu fi 'unuki wa nukhriju lahu yawma al-qiyamati kitaban yalqahu manshura iqra kitabaka kafa bi nafsika al-yawma 'alayka hasiba gbogbo oníkálukú wa la ní nǹkan tí ń rìkọ́ọ̀dù wa tó bá dijọ́ gbé ní alkiyama àkọọ́lẹ̀ yẹn wà gbé sí wa wájú wa pé ó yá máa kà fúnra ara rẹ̀ ìwọ gan lọ́ọ́ dájọ́ bí tọ́ wọ̀ bóyá nù ọgbà àlìjánnà ni àbí kíní àbí nù ilé iná kọ́lọ́mù ọba Allah kó má fi wá sínú àwọn tí yóò wọ̀ náà o wọ́n ní ẹni tó bá ní ọ̀rọ̀ rẹ̀ lẹ́nu oye ẹlòmíì òun gán máa rẹ̀ pé bóun ti wà yìí òun ò lọ́rọ̀ rẹ̀ lẹ́nu kódà yóò máa fi ṣe fáàrí bẹ́ẹ̀ tí mo ń lọ́rọ̀ rẹ̀ lẹ́nu o iná lọ fi ń ṣeré má lọ́rọ̀ rẹ̀ lẹ́nu má tírẹ́ẹ̀nì ara rẹ̀ dáadáa kọ́rọ̀ rẹ̀ má jáde lẹ́nu rẹ̀ lọ́rọ̀ rẹ̀ lẹ́nu yà lọ kọ́ o gbọ́dọ̀ bá bẹ́ẹ̀ kú oye ẹni tí o bá ti lọ́rọ̀ rẹ̀ lẹ́nu kì í sọmọlé àlìjánnà Ànábì ní gbogbo ẹni tó yẹ pé ọ̀rọ̀ rẹ̀ ni máa ń jáde lẹ́nu ẹ̀ oye bákan náà wà á fi ṣàlám ìmọ̀ sálámà sáwọn èèyàn assalamu alaikum warahmatullah assalamu alaikum warahmatullah ìmọ̀ sálámà sáwọn èèyàn olùgbàgbọ́ òdodo lọ sálámà sí o ẹni tí ẹ bá sọ olùgbàgbọ́ òdodo ọ̀ ní kọ́kọ́ bẹ̀rẹ̀ sálámà sí but ọ lè kí wọn ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ gbogbo kíkí tá a máa ń kíra wa oye láwùjọ wa ọ kí wọn oye àmọ́ sálámà ò ní bẹ̀rẹ̀ rẹ̀ fún ẹni tí èsè kíni tí èsè mùsùlùmí àmọ́ tá bá sálámà sí ọ dá wọn lóhùn mo rò pa rí bọ́yé wọ́n sálámà sí ọ kódà kọ́ ọ̀rẹ́ nìkan ń bọ́ fálọ́ wọ́n ní àfa salamu alaikum wa alaikum salam wọ́n sì máa lọ àmọ́ kìí sẹ̀rin lọ́ọ́ fi pàdé ẹ̀ tí ó fi lè mọ̀ pé tóun ṣe yẹn ò dá pé ṣéfà ló wá òun ló dá ọ ni òye tó wá ń jọ́sìn fún àmọ́ ó dá lóhùn sálámà rẹ̀ kódà kọ́ rí ẹnìkan ní ń fi mí ṣe ẹ̀yẹ́ ni sọ́sà sálámà sí ọ àfa salamu alaikum wa alaikum salam ó dá lóhùn ẹnu àwọn àkátà Nabi sallallahu alaihi wasallam ní a lè change dídáhùn wọn òun náà ni àwọn tó wáyé pé wọ́n sálámà sí wa pẹ̀lú àníyàn pé wọ́n fi ń ṣépè ilé wa lójú ayé anabi sallallahu alayhi wa sallam táwọn kèfèrí bá rí anabi wọ́n máa sọ fún anabi pé assalamu alayka kí ni túmọ̀ sáàm ó ní kú ìparun tabati wa ara anabi tó fi sọ pé àlàáfíà kó máa bọ̀ wọ́n ní assalamu alayka anabi náà wàá sọ fún wọn pé wa alaykum kó rí bẹ́ẹ̀ fẹ́ yìí náà wa alaykum kó rí bẹ́ẹ̀ fún yín ìyàwó Aisha gbọ́ ilé yìí njọ́ kan ara gẹ́gẹ́ bí obìnrin ìyàwó Aisha wa bẹ̀rẹ̀ sí ní rọ́ ìpè fún wọn wa alaykumul la'na ìbínú Ọlọ́run máa bá yín Ànábì wa ní Aisha pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ti pọ̀ ju èpè kánnásẹ́lì wa ìwọ wá sí èpè tó ṣe kíní tó pọ̀ lé wọn sọ́ọ̀mọ̀ pé táwọn bá ṣépè lé wọn Ọlọ́run ò ní gbé ìpè ẹnu wọn àmọ́ táwọn bá ṣépè lé wọn ìpè wó mú wọn so nípa abá ibi àti lọ́mọ òun náà ni pé oye sálámà gbogbo mùsùlùmí ayé lọ́mọ sálámà sí oye tọ̀ bákan náà tẹ́ni tí èsè mùsùlùmí bá wá sálámà sí ọ ó dá lóhùn kíní ó dá lóhùn sálámà bákan náà wọ́n ní wà á tọ́ àmà tọ́ àm ẹni tí máa ń fáwọn èèyàn ló ń jẹjẹ pàápàá jùlọ àsìkò dáwà yìí tó bá fẹ́ rálì jẹ́ nínú Ọlọ́run wọ̀ bọ́lọ́run ọba Allah bá ti sàánú rẹ tó sẹ́kù fún ọ wọ́n náà máa fáwọn èèyàn ká máa fi nǹkan sẹ́nu kódò ó lè má tó oye bí búrẹ́dì 200 naira kò sí búrẹ́dì 200 mọ́ nasallallahu alaihi oye bójú ń 300 náà ni bó jẹ́ bisikíìtì ní 50 naira ni ọ fáwọn èèyàn ọrí ebi ń pa lágbájá ọ wá fún ní nǹkan jẹ ọ ń fáwọn èèyàn ló ń jẹ ọ ń kọ lẹ́tà sálì jẹ́ nínú Ọlọ́run yẹn mùsùlùmí ẹ ṣe bámbámú ni mo yó àwọn ọmọ pé bí ń pẹ nìkan ó yẹ ṣe mùsùlùmí tó lálàáfíà o wọ́n mùsùlùmí máa ń ṣe kí ni ìmọ̀ ń sànú àwọn èèyàn máa ń fáwọn èèyàn ló ń jẹjẹ ni
bákan náà nínú tí ó tún fi rí àlìjẹ́nà ọlọ́run ọba wọ̀ nínú iṣẹ́ olóore wà á dáama àṣùyà tó bá máa ń gbààwẹ̀ dáadáa ìmọ̀ gbààwẹ̀ dáadáa okùnfà tẹ́mi fi rí àlìjẹ́nà ọlọ́run wọ̀ ni ọ̀ ń gba àwẹ̀ ẹjọ́ Thursday ọ̀ ń gba àwẹ̀ ẹjọ́ kínní Monday ọ̀ ń gba àwẹ̀ 13 14 15 oṣù ojú ọ̀run àwẹ̀ aṣúrọ́dé oye ó gbà á ọjọ́ kẹwàá ọjọ́ kẹsàn-án oṣù àkọ́kọ́ oṣù àwa mùsùlùmí òdodo oye àwẹ̀ arọ́fà ọ̀ ń gbà á oye àwẹ̀ dòlìhíjà oye mẹ́wàá àkọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn ọ̀ ń ṣe kí ni ọ̀ ń gbà á gbogbo àwọn àwẹ̀ súnà yẹn oye ò ń dún ní ma wọn lọ ń kọ́ lẹ́tà sálì jẹ́ náà ọlọ́run yẹn bákan náà wasalli bil-layli wan-nasu niyam nígbà táwọn èèyàn hanrun ìwọ wá rọ́jú dìde ìrọ́jú ńlá ni o ló fi jẹ́ pé àwọn ẹni ẹ̀sà lọ́lọ́mọ ń ṣe rọrùn fún kọ́lọ́mọ́sà ṣe rọrùn fún mi àti yín náà oye ìmọ̀ dìde lóru olùrọ́jú ni máa ń ṣe o oye wọ́n sì nínú àwọn àpẹẹrẹ téèyàn fi rí àlìjẹ́nà ọlọ́run ọba aláwọ̀ ni bákan náà nínú àwọn iṣẹ́ téèyàn fi máa rí àlìjẹ́nà ọlọ́run ọba tọ́lọ́run fi kọ́lé fún yẹn náà gba àlìjẹ́nà qira'atu suratul ikhlas ẹni tí máa ń ka kul huwallahu ahad mẹ́wàá ó ti léèdè ó ń ka kul huwallahu ahad mẹ́wàá ó ka dáadáa ni kò ní jẹ́ kul huwallahu ọlọ́run ò sọ kul huwallahu kalẹ̀ kul huwallahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad má rọ́ọ̀ṣì rárá ó farabalẹ̀ mẹ́wàá àwọn níbo tí ń ṣe ń jojoojúmọ́ yẹn yóò jẹ́ sábàbí tó fi rálẹ̀ Janna ọlọ́run ọba tó fi rí wọ ẹ̀dá kan ẹni tí ń ka kúrú Allahu mẹ́wàá tọ́lọ́run ọba Allah wa ní òun fi kọ́lé fún un ọgbà Janna ẹni wá ha òdìdí alukurani sórí nǹkan tí ń kà á bó lọ́rọ́ rí o bá jẹ́jẹ́ mọ́ mùsùlùmí sọ ẹ̀dá kun torí tọ́lọ́run ọba ẹja mójútó alukurani kíkà asọ́n kútùbà tó lọ ipe kẹsẹ̀ excuse fẹ́mi àti pé ọjọ́ orí kan la wáyà o ní òfijọ́ ọmọ kurani o kò dáa tó fún mùsùlùmí òdodo kọ́ ọmọ kurani ká oye ó yẹ kó tíyàn lójú gbé mùsùlùmí ọ̀sẹ̀ kínní ọmọ kùránì ká abẹ́lẹ́ wọn bá Allah kó mọ́sá ṣe rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa bákan náà nínú téèyàn fi rí àlìjánná ọlọ́wọ́n bá Allah wọ̀ tí wọ́n fi kọ́lé fún ẹnu ọgbà àlìjánná òun náà ní gbogbo ẹni tí bá yan náfìlà 12 ní jojoojúmọ́ ó yan náfìlà 4 ká tó kírun zuhuri irú ọjọ́ òní yìí ni ò sí ìgbàláyé rẹ̀ àmọ́ gbogbo àwọn ọjọ́ ayé tó kù pátá ó yan náfìlà 4 kó tó kírun àyílà ó yan 2 nígbà tó bá kí àyílà tán oye ó yan 2 ńgbà tó bá kí magrubi tán ó di 8 ó yan 2 ńgbà tó bá kí ìṣáì tán ó di mélòó ó di 10 ó yan 2 kó tó kírun àsùbá alifajari Ànábì ní gbogbo ẹni tí bá máa ń yan báyìí bana Allahu lahu baytan fil janna ọlọ́run ọba Allah oye yóò kọ́lé fún ọ̀nà ọgbà aljanna bákan náà dua usuk àdúrà tá a máa ń ṣe gbogbo ẹ̀yin ìyá lọ́jà ọmọ ń lọ́jà ẹ̀rí ẹ̀wọ̀ retí ń bọ́ báyìí àdúrà tó máa ṣe ní tó bá ti ń lọ sọ́jà àbí wọn náà kọjá lọ́jà Ànábì ní àdúrà yìí tó bá ṣe ọlọ́run ó kọ́lé fún ọ̀nà ọgbà àlìjánná ládó tún á wà fún ọwájú ọlọ́run ọba Allah ẹ̀rí báyìí kí làdúrà náà la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamd yuhyi wa yumit ẹ̀rí òun lébà yuhyi wa yumit wa huwa hayyu la yamut biyadihil khair wa huwa ala kulli shay'in qadir Ànábì ní tó bá ṣe báyẹn o kataballahu laka alifa hasana ọlọ́run ọba Allah yóò kọ 1 million ládàálẹ̀ fún ọ alifa asana 1000 lọ́nà 1000 kí ló jẹ́ yẹn oye mílíọ̀n kan ládàáyìn lọ́gbà wà máa anihu mi àtàsẹ̀yìyà alifa sẹ̀yìyà ọlọ́run ni wọ́n pa ẹ̀ṣẹ̀ 1 million rẹ̀ kan parẹ́ fún ọ wà rọ́fà aláhu bíhà dárọjà alifa dárọjà ọlọ́run ni wọ́n gbé ọ̀gá nípò 1 million wà bánà Allahu laka baytan fil janna ọlọ́run wà kọ́lé fún ọ̀nà ọgbà àlìjánná lórí ọ̀sẹ̀ la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu yuhyi wa yumit wa huwa hayyu la yamut biyadihil khayru wa huwa ala kulli shay'in qadir ẹ̀wù ládá tẹ̀yìn ọgbà jama so gbogbo oníkálukú wa ọkọjá lọ́jà ni àbọ̀fẹ́ lọ rajà ni o àwọn àdúrà yọ gbọ́dọ̀ gbìyànjú láti ṣe kíni láti máa ṣe pàápàá jùlọ ọjà àwọn àyè àlìjànnú ni oríṣiríṣi àwọn oògùn burúkú làwọn èèyàn ti ṣe pé kíni ni wọ́n ti kó wá sọ́jà tó bá fẹ́ síra tó bá fẹ́ fara kó kásá lọ́jà gbogbo àwọn àdúrà yọ gbọ́dọ̀ ṣe kíni ọgbọ́dọ̀ máa gbìyànjú láti máa mójútó bákan náà inú tọ́lọ́wọ́n bá ń tún máa ń lò sábàbí òun náà ní pé saddul faraji fi sufuf eléyìí a máa sábà ń pe àkíyèsí àwọn èèyàn sí ká máa dí àwọn àlàfo tó bá wà láàrin àwọn ẹsẹ̀ wa nígbà tá a bá ń kírun oye wọ́n ní yóò jẹ́ sábàbí tó fi rálì Janna Ọlọ́run wọ̀ kí ni wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ Ismail ẹ̀ bá ń dìde bóyá ká mú wa lápèjúwe ọ̀rẹ́ wa ìwọ náà dìde tẹ́ ẹ bá tó sáfù nísìnyí ẹ rí i pé ìmáàmù sọ pé wasuddul khalal ṣe rí àlàfo tí ń bẹ láàrin àwọn ẹsẹ̀ àwọn méjèèjì ẹ̀ wọ́n ní gbogbo ẹni tó bá rí i pé òun àtẹnìkan kírun ẹnìkan wá sílẹ̀ ìwọ wá close rẹ̀ padà pé ibẹ̀ yóò gbọ́dọ̀ sílẹ̀ ọlọ́run ọba Allah yóò fi kọ́lé fún ọ̀nà ọgbà àlìjánná
tá a mọ̀ sọ fẹ́ lómi kẹ́ tó sáfù dáadáa wọ́n mọ̀ ṣe pálapàla sọ́ọ́dún pọ̀ ń fa àlìjẹ́ndà ara rẹ̀ ṣeré ẹ wọ àǹfààní jàmá ẹ jòkó ẹ ṣeun ọlọ́run bá ń san yín lẹ́san lórí ẹlòmíì máa lò lẹ́skísù pé àfa wa yìí sọ fún wa ni sáfà rẹ lọ́lọ́run rán sí àbá nẹ́bí sallallahu alaihi wasallam ọ̀rọ̀ anẹ́bí là ń sọ yìí jàmá mùsùlùmí àfa rẹ sọ fún àfa rẹ ò sọ fún ẹni àfa tó bá ti sọ ó ti yé ó yé ọ gbìyànjú láti máa lò ó ni bákan náà inú oore títún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó náà ní pé tá a bá ń tó sáfù tá à ń lẹ́sẹ̀ ara wa pọ̀ mọ́ra ara wa wọ́n lọ́lọ́ máa ń lò sábàbí tẹ́nu ó fi kò lórí dáadáa a nídìí kásẹ̀ máa wá nǹkan kankan tẹ́nu ó fi kò ìwọ sá ti gbìyànjú ẹ jẹ́ sáfù yín ó máa ṣe kí ni kó máa lálàáfíà ọlọ́run ó fẹ́nu wa kò lórí dáadáa gbogbo àwọn ìpa sáfù ti yín náà ní ń fa lónìí tí àwa mùsùlùmí tá a fi ń yapa ní àárín ara wa a nílé kàátá ẹ jẹ́ ń fi ẹyọ kan kí n fi kún káfí ká kútùbà ti tò ní nílẹ̀ bi'idhnillahi ta'ala ní ọ̀sẹ̀ tí ń bọ̀ wá pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run ọba àwa aróyìn àwọn ọmọ ilé náà àwọn ṣẹ́wó náà ló lè mú yàn téèyàn fi ṣe kíní téèyàn fi wọ̀nà tèmi àti ẹ̀ tá a fi jìnnà sí májèrún rí ó jọ lójú pé ṣe bọ́ọ̀ ti ń kírun àwọn àwa míì wà tọ́pọ̀lọpọ̀ wa ó ti yẹ tá à ń hù tẹ́yìn pé ìrun wa ò ní wúlò fún ajọ́ ìgbéda kìámà kò wá ní dáa fún wa ká wá ṣiṣẹ́ ká tún wá máa jìyà pẹ̀lú àwọn tí ò ṣe kíní tí ò ṣiṣẹ́ agbọ́tẹni tí ò ṣiṣẹ́ nísìn ó ti yẹ ìyà ti wà fóun òun ò dẹ̀ ṣòfò méjì òfò kan ló ṣe kíní ló ṣe bọ́ tí wọ́n ṣiṣẹ́ wọn ò tún á san ọ́ lẹ́san wájú ọlọ́run òfò méjì nìyẹn jàmá mùsùlùmí so abẹ́lẹ́ wọn bá Allah kọ́lọ́ mọ́ fi wá sínú àwọn tí ó ṣòfò wọ́n ní nínú àwọn nǹkan tí a gbìyànjú tá a máa ṣe tọ́lọ́wọ́n bá Allah fi lè kọ́lé fún àwọn ọgbà àlìjẹ́nnà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ wọ́n náà ni pé ká má máa bá àwọn èèyàn jiyàn ẹ̀rí má wà nínú àwọn tí ó máa jiyàn tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ má jiyàn oye bákan náà má parọ́ oye wọ́n ní tọ́ ọba ń ṣe báyìí Ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò kọ́lé fún ọnú kíní inú ọgbà àlìjẹ́nnà hadith anabi ló sọ anabi ní ana za'imu bi baytin fi rabdi aljanna liman taraka al-mira'a wa in kana muhiqqa anabi láàyè kan wà nísàlẹ̀ àlìjẹ́nnà anabi ni mo garanti ẹnìkan o ẹni tí ìbá bá àwọn èèyàn jiyàn oye kódà kó jẹ́ pé òun ló wà lórí òdodo àwọn èèyàn á fẹ́ máa jiyàn ní èmi ò jiyàn ẹ má wọrí mi ò jiyàn wọ́n ní bó ti ṣe yẹn ó wá mọ́ ọ lábẹ́ òun ṣe bẹ́ẹ̀ anabi ni mo garanti rẹ ọ wà láàyè tó wà nísàlẹ̀ nínú kíni nínú ọgbà àlìjẹ́nnà bákan náà anabi sallallahu alaihi wasallam sàlàyé báyìí pé wa baytun fi wasatil janna liman taraka al-kadhiba wa in kana mazihan anabi ní bákan náà mo garanti àwọn èèyàn kan ní ààyè kan tó wà láàrin àlìjẹ́nnà ẹni tó bá pa irọ́ tì tí ò parọ́ rárá kódà kó fi ṣeré pé ọmọ mi máa ra bisikíìtì fún ọ kò sì ní ra bisikíìtì fún ó kàn tán ni má wọ́ọ̀rì oye àbí orí ẹran ni wá gbà óyá ẹran kò sì sí nǹkan kan nu ike tó fi fún ẹran ní oúnjẹ irọ́ náà ní gbogbo àwọn eléyìí oye sọ pé ìsínlé gbogbo orú àwọn ìyẹn anábì ní ìwọ tó bá fi rọ́ ṣeré àwọn òjò wà ní ààyè tí ó wà láàrin nínú kíni nínú ọgbà àlìjẹ́nnà ẹjá kíyèsí kò sí rọ́ kékeré o ẹlòmíì ó wà máa dọ̀rọ̀ rú wọn ní rọ́ súnà kò sí rọ́ súnà o kò sí kí ni mo pé kò sí rọ́ súnà eléyìí táyì ń pè ní rọ́ súnà yìí anábì ní kèé ṣe rọ́ anábì ní nǹkan mẹ́ta kan wà gbogbo ẹni tó bá pa irọ́ ló jọ o àmọ́ Ọlọ́run ò ní kọ ẹ̀ṣẹ̀ rọ́lẹ̀ fún kí la lákọ̀ọ́kọ́ òun náà ni ẹni tó bá wà lójú ogun àwọn èèyàn wá fẹ́ pa ọ wà nù wọn èmi ò sí bẹ́ẹ̀ ẹ̀yìn yìí mo wá sẹ́mi pé rọ́lọ́pàá ipe ó fi gbẹ̀mí ara rẹ̀ lẹ̀ yẹn wọn ò ní kọ rọ́lẹ̀ fún ọ oye ẹni ẹlẹ́ẹ̀kejì òun náà ni ẹni tó yẹ pé ó fẹ́ parí ìjà láàrin àwọn èèyàn méjì ó wá rí eléyìí ó ní ìwọ ń bínú sórí òun ò mọ́rọ̀ lé bí wọ́n ṣe mú lé yẹn ìwọ sá ti rí njọ́ kejì kí o sálámà sí ọba ti sálámà sí ó sọ pé ó ti tán nù ti pẹ́ ọtún lọ bá tọ̀ òun náà ọsọ the same thing sí ṣàfihàn kí táwọn méjèèjì bá ríra ara wọn ẹ̀mí kí ni wọ́n ń gbé bọ̀ eléyìí ti fẹ́ kí mi tẹ́lẹ̀ tọ̀hún ti fẹ́ wọ́n kàn ṣe kí ni wọ́n ní irọ́ tó pa yẹn ò ní kọ́ nípò irọ́ fọ́ ẹni ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ẹni tó fi irọ́ kan tó fi tu ìyàwó ẹ̀ ìyàwó sọ nǹkan kan ó gbé ọ̀rọ̀ yẹn lẹ́ ọ̀rọ̀ yẹn wá ní agbára ó kàn wá wọ́ ọ̀rọ̀ kan ni ó kàn rapá fún gẹ́gẹ́ bí irọ́ ni ọkàn rẹ̀ fi ṣe kí ni ọkàn rẹ̀ fi balẹ̀ oye Ànábì ní kèé ṣe rọ́ oye àtúnṣe ní gbogbo irú àwọn eléyìí so ká má pe irọ́ kan ní irọ́ kí ni irọ́ sunna bákan náà Ànábì sallallahu alaihi wasallam wá sọ pé ààyè kan náà wá wà tó ga jù nínú ọgbà àlìjẹ́nnà ẹni tó bá tọ́jú ìwà rẹ̀ tí ń hùwà dáadáa òun àti ẹ̀ làwọn ò jọ wọnú ọgbà àlìjẹ́nnà yẹn ìwà ṣe pàtàkì púpọ̀ káwọn mùsùlùmí ká mójútó o bẹ́ẹ̀ yẹn bá lẹ́sìn tí ò níwà yóò jẹ ìyà wájú Ọlọ́run ọba o kódà kó jẹ́ pé irú ẹni yẹn ó ń ṣiṣẹ́ olóore yóò kọ́kọ́ jìyà kò ní kíni kò níwà náà sẹ́rẹ́ni tó níwà tí ò wá lẹ́sìn ó ń tọ̀hún lọ́dọ̀ Ọlọ́run ọba Allah ayé ni ó ti jẹ gbogbo wàhálà rẹ̀ ayé ni ó ṣe kíni ayé ni ó ti jẹ kò ní gbà nǹkan kan nu ládá níwájú Ọlọ́run ọba Allah mò ń bẹ Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kó fi òdodo hàn ẹnì kọ̀ọ̀kan wa
kọ́lọ́n ọba Allah sì jẹ́ kí a lè máa tẹ̀lé kọ́lọ́n jẹ́ àmọ́rọ́ nírọ́ kọ́lọ́n jẹ́ a lè jìnnà sí àwa abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kó fún ẹnì kọ̀ọ̀kan wa níṣẹ́ rí ṣe allahumma urzuqna aljanna wa ma qarraba ilayha min qawlin wa amal allahumma ati nufusana taqwaha wa zakkiha anta khayru man zakkaha anta waliyuha wa mawlaha rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahma innaka antal wahhab allahumma tahhir qulubana min an-nifaq wa a'malana min ar-riya وألسنتنا من الكذب وعيوننا من الخيانة برحمتك يا أرحم الراحمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أقم الصلاة